Ojutaaye TV, kindly subscribe. Káàbọ̀ sí orí ìkànnì Ojutaaye TV. Ìròyìn ìbànújẹ́ la mú wá lónìí o. Ìròyìn tí a sì mú wá yìí lórí àgbà òṣèrébìnrin wa ilẹ̀ Yorùbá kan. Ó ní o tí wọ́n ń pe orúkọ rẹ̀ tí ó sì jẹ́ Tope Osoba. Ó ti ṣe bí eré, ó ti dolóògbé o. Kí wá ló ṣekú pa Tope Osoba? Lórí Ojutaaye TV bí náà láti máa tú pẹpẹ rẹ̀. Lóòótọ́ àìsàn kan tí gbogbo wa mọ̀ sí jẹjẹrẹ cancer, ìyẹn breast cancer, òun ló pa olóògbé Tope Osoba. Ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ dá sí lè pẹ́ láyé tó náà, ẹ̀dá ó padà lọ́run náà ni. Ṣùgbọ́n Tope Osoba ò dàgbà jù. Bóyá ni Tope Osoba ó ti wọ 50, torí pé arábìnrin tó rẹwà púpọ̀ ni, tó dẹ̀ jẹ́ wípé ó mọ ṣe ẹ̀ lọ́kùnkúndùn. Gbogbo ìgbà tí fi ń ṣeré àgbéléwò Yorùbá, èmi máa ń gbádùn rẹ̀ pọ̀ bí ra ṣe ń gbádùn ṣúgà báyìí. Ó jáde síta bí oṣù mélòó kan sẹ́yìn nísìn. Ó ní òun ní jẹjẹrẹ ọyàn, ìyẹn breast cancer, tó polongo síta tó sì jẹ́ pé gbogbo àwọn tó fẹ́ ràn lọ́wọ́. Kò pẹ́ rẹ̀ náà la gbọ́ awuyewuye wípé ó lọ ṣe iṣẹ́ abẹ, ìyẹn surgery. Ó ṣe surgery yẹn wà successful, torí ó ní wà progress nígbà kan rí, tó dẹ̀ jẹ́ wípé gbogbo ara inú wa ti ń dùn, ayọ̀ wa ti ń kún wípé ara rẹ̀ ti ń ṣe kíni, ó ti bọ̀ sípò nìyẹn. Láì mọ̀ wípé ìdágbére ni gbogbo nǹkan tí ń ṣe yẹn. Tope Osoba, obìnrin gbọngbọngbọn bí ọkùnrin ni. Tẹ́ bá wo gbogbo eré àgbéléwò tó ṣe, àwọn eré àgbéléwò akọni báyìí ló máa ń ṣe, tó jẹ́ wípé ó dẹ̀ máa ń fúnyàn ní ìrírí. Ṣùgbọ́n kò sí bí ẹ̀dá ṣe lè ṣe, ẹ̀dá ní láti ṣe kíni, ní láti lọ sọ́run náà ni. Ṣùgbọ́n irú ikú tó pa yìí, kì í ṣó nìkan ni yóò kọ́kọ́ ṣẹlẹ̀ síbẹ̀. Ǹjẹ́ èmi wá fẹ́ gba àwọn ìjọba wa ní ìyànjú ni wípé nítorí bá lè bá wa ṣe sí ọ̀rọ̀ cancer of the breast, cancer of the lung, cancer of the kìnìkan yìí, tí yóò fi jẹ́ pé wọ́n lè máa mójútó, tí ò ní máa jẹ́ wípé wọ́n ṣe mójútó àwọn yòókù, tó jẹ́ wípé ayé ìgbà kan wà tó jẹ́ wípé tí àwọn bá ní àníyàn tán bá ní bí nǹkan bí appendix, àwọn máa ń lọ ni. Ọ̀láyè ìsìn wọ́n ti rí àwọn surgery yẹn ṣe ní successful. Bọ̀ mo fẹ́ jẹ́ káwọn ìjọba wa náà kan bá wa ṣe nǹkan dé lórí bó ṣe àwọn India náà máa import wá sí Nàìjíríà. Tó máa jẹ́ pé wọ́n máa monitor àwọn doctor wa àbí wọ́n máa train àwọn doctor wa láti wà professional in treating breast of cancer, láti lè dẹ́kun ikú ọ̀wọ̀ọ̀wọ̀ láàrin àwa ọ̀dọ́. Torí tá bá wo Tope Osoba, ọ̀dọ́ ni, ọ̀dọ́bìnrin ni, and is a very beautiful woman, tó jẹ́ wípé when I'm watching his movie, ó máa ń wà looking so much appealing. Ìṣerú àwọn èèyàn báyìí ló yẹ kó máa lọ. Lóòótọ́ Ọlọ́run èèyàn ṣe bí lẹ́jọ́ bẹ́ẹ̀ dàbá ti dé bus stop, dandan ni ẹ̀dá ó sọ. Kọ́lọ́run fọ̀run kẹ́ àwọn òkú ọ̀run tàwa náà, kó jẹ́ káà náà gbélé ayé ṣe olóore. Kò jẹ́ bó ṣe jẹ́ o. Tope Osoba, bó bá dọ̀run ó sọ̀run rí, má bá wọn jẹ kò lóò. Ohun tó bá ń jẹ lájúlé ọ̀run ò lè kó má bá wọn jẹ. Ojutaaye sọ tiẹ̀ náà.